Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, gbogbo ọmọ Yorùbá ní tilé tóko. Mo ní kí n ṣàlàyé àwọn kankan bó ṣe ń lọ ní ọ̀rọ̀ Yorùbá Nation. Èní máa ṣe fídíò ẹni kéékèèké, ó máa pọ̀ kéékèèké, máa cut ẹ̀. So nǹkan kan fẹ́ ṣe àlàyé kankan tí ò yé many people. Ṣé rí Yorùbá Nation tẹ̀ ń wò yìí? Ọlọ́run ló ń rìn kò ń ṣe èèyàn. Ọlọ́run ló ń rìn kò ń ṣe, mo ti máa ń sọ. Màá kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí ọ̀dọ̀ bàbá wa Professor Banji Akintoye àti bàbá Sunday Igboho. Kíni kan mo fẹ́ kí gbogbo àwọn tó ń campaign fún Yorùbá Nation, kíni kan mo fẹ́ kẹ́ mọ̀ ni pé tí ó bá sí àwọn bàbá méjì yìí, màá sọ pé bàbá tó kọ́kọ́ bẹ̀rẹ̀ Professor Akintoye tó ti ń fa kíní ẹ̀rìn kó tó rí bàbá Sunday Igboho support wọn join wọn. Bàbá gbogbo tí wá wà ń bẹ̀ kò ṣe kan tí bàbá yìí ṣe. Bàbá títí wá wà ń bẹ̀ káàkiri. Bàbá títí wo ṣe kan tí bàbá Professor Akintoye ṣe. But kọ́tẹ́mọ̀ ìpọ́ lòun gbé dìde ni. Ẹni tó náà bá dẹ̀ gbé dìde, èèyàn máa ń bọ̀wọ̀ fún, èèyàn máa ń súnmọ́ ni. Òye tó wà lára bàbá yẹn kò lè yẹ́ lòmíì. Mo fẹ́ sọ kí ni gbogbo tẹ̀ ń campaign Yorùbá Nation. Yorùbá Nation ló sọ ẹlòmíì di èèyàn lénìí. Tí Professor Akintoye bá dá Yorùbá Nation lẹ́yìn gan ẹ lè campaign fún Yorùbá Nation because ẹ ní spirit ẹ, àwọn tó ní spirit ẹ nìyẹn. Ẹ tàn nínú spirit wọn ni wọ́n fún inú spirit yẹn lẹ fi dìde. Gbogbo yín tẹ̀ ń campaign. So mo kàn wá rí pé gbogbo yín tẹ̀ ń campaign, àwa àbí gbogbo wa tẹ̀ ń campaign, máa rí pé àwọn kan àwa la kọ́kọ́ bẹ̀rẹ̀, àwa ni kó máa dá ṣe gbogbo ẹ̀, àwa ni tó máa fẹ́ ṣe ní tó ó gbọ́dọ̀ lọ through wọn kó tó di pé ó bọ́ sọ́dẹ̀ lómìn. Ibi tí bàbá yẹn ti smart ju everybody lọ ni. Mo sọ pé Ọlọ́run ló ń rin àwọn bàbá méjèèjì tẹ̀ ń wò yẹn. Ọlọ́run ló ń lò wọ́n. Ẹ lè kó Professor Akintoye, Professor Banji, ẹ lè kó wọn sínú agolo kan kẹ́yìn group kan mẹ́rin kó bá nǹkan tí bàbá yẹn bá fẹ́ ṣe ó gbọ́dọ̀ jẹ́ true yín. Àbí ó gbọ́dọ̀ jẹ́ pé ó gbọ́dọ̀ jẹ́ kẹ́ mọ̀ ná. Bàbá yẹn kò hó yín lé ní explanation rárá. Tẹ́ wá bí bàbá yẹn smart dé. Open Yorùbá Nation. Anybody as far as you are a Yoruba man or Yoruba woman or anybody as far as your Yoruba race. Ó ní ẹ̀tọ́ tó bá wù ẹ́ ni you are not forced. Nobody is forced to campaign fún Yorùbá Nation. Spirit yẹn wo ní kálukú ló fi ń support. But kẹ́ wá rò kó bí ẹ̀yin tẹ́ bẹ̀rẹ̀ àbí tẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ pé tó máa fẹ́ ṣe ní tí ó gbọ́dọ̀ jẹ́ true yín, bàbá mistake lẹ ṣe. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ kan náà yẹn ṣe nǹkan. Bàbá yẹn rí iná ju gbogbo bí tẹ́yìn lọ. Small childish way lẹ́yìn rí. Àwọn bí ego yín lẹ fi ń wò, lẹ fi ń run Yorùbá na campaign. Kò dé work báyẹn. Bàbá ò pẹ́ anybody tì. Bàbá open up ni. He wants more as much as possible Yoruba campaigner kan work, kan máa pariwo Yorùbá Nation, not group of people. Kan wá náà hold them to ransom. Àbáwọn dàbí the only person kò sẹ́lòmíì mọ́ tó lè ṣe bí túbọ̀ yẹn ṣe. Kò sí tó jọ ńlẹ̀ Yorùbá Nation. Gbogbo àwọn kan kéèké tó yẹ ká máa gbọ̀n dànù kúrò lára. Ó yẹ ká ní ara tolerance. Ìlara mountain. Mo ti ṣe fídíò oríṣiríṣi mo sọ pé ìlara pé kò dáa. Tá bá yọ lára kúrò ká ní open mind. Ṣé rí Yorùbá campaign tá à ń ṣe èrò máa pọ̀ gan tó máa fún gbogbo ní tọ́pìkì kan mò ń sòótọ́ fún yín tí ó gbá máa treat the same topic ọ̀tọ̀ọ̀tọ̀ la ṣe máa gbé kalẹ̀ but the same topic là ń sọ. Ṣùgbọ́n káwọn kan rẹ̀ pé bóyá àwọn nìkan náà lè ṣe kó ẹ̀ lè dá ṣe. Kò tí bàbá yóò bá gbé tó bá bẹ̀rẹ̀ bàbá Sunday Igboho ò tí lè join. Ṣé ẹ gẹ́tì ń sìn? Bàbá Sunday Igboho ò tí lè join. Kẹ́rù kí bàbá yóò mọ̀ nǹkan tó ń ṣe. Bàbá yìí mọ̀ nǹkan tó ń ṣe. Kò ní gbà kẹ́ni any group kankan wá kó òun sẹ́gbẹ́ kankan náà là ń ràn ní Yorùbá Nation náà. It's meant for all Yoruba race. All Yoruba race can campaign for Yoruba Nation. So nǹkan tẹ́mi ń try láti fàyọ ni pé ṣé rí nígbà tí Yorùbá Nation yìí ń bẹ̀rẹ̀ àwọn kan ló kọ́ bẹ̀rẹ̀ lóòótọ́ but àwọn ibìkan kan wà tó mẹ́hẹ̀ ń bẹ̀. So tó ń bá rẹ́ lòmíì tó bá wá jáde tó fẹ́ rectify àárín yẹn
kan wá lára ẹ̀ mi ò like ẹ̀ because ibi tó mẹ́hẹ̀ tẹ́yìn ò rí yẹn ẹlòmíì tó rí tó gbé ń bẹ̀ ẹ̀ fílẹ̀ support ẹni kan support ẹni kẹ́ máa lọ pé bí wọ́n ti gbé agbára fẹ́ nìkan àwọn kan ló mọ̀ ṣe àwọn ò mọ̀ ṣe mọ́ kó ibi tẹ́ ti ń bẹ̀rẹ̀ ọ̀tẹ̀ nìyẹn tẹ́ ti ń bẹ̀rẹ̀ ọ̀tẹ̀ nìyẹn kò dé dáa mo ń sọ fún yín mo ní Yorùbá nation yìí Ọlọ́run pín agbára yẹn lẹ̀ ó pín ẹ̀bùn yẹn lẹ̀ ni ìgbó tó bá rí pé o fẹ́ mú náà Ọlọ́run pín free go and take it tọ́ḿbọ̀ náà bá rí pé o mọ̀ ọ́ lò á gbà lọ́wọ́ ẹ̀ gbà mo sọ fún yín mo sọ tó fẹ́ lọ́wọ́ gba wọn tó ń ṣe kí ni Ọlọ́run máa gbà lọ́wọ́ ẹ̀ dẹ́yìn kí ni kò mo tó fẹ́ sọ again ni pé ṣé rí ọ̀rọ̀ Yorùbá nation yìí kò sẹ́nìkan tó lè dá ṣe kò sẹ́ni tó gbogbo alágbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀ bóyá kó ṣe rí nìyẹn pé àwọn kò sẹ́ni tó kọ́ gbogbo campaign gbogbo àwọn pariwo ẹni mi ò ṣe rí gbogbo àná bọ́lá pé Yorùbá nation tó ti wà lọ́kàn mi náà pé kán gbà ló jẹ́ kí mi náà join ṣé n get in sìn bọ̀ pé ẹnìkan ló mọ̀ ṣe jù kan lẹ̀ àwọn kan ló kọ́kọ́ bẹ̀rẹ̀ yẹn kó ló má tàbí Yorùbá nation láti gba nation kò má tẹ̀yìn tó kọ́kọ́ bẹ̀rẹ̀ ibi tí wọ́n ti rò pé agbára ẹ pin àbí ibi tó yẹ ẹ mọdé ẹlòmíì àtúngbóyè àtúngun bẹ̀ yẹn lọ irú ẹ̀yin tẹ gbédé bẹ̀rẹ̀ yẹn ẹ máa support ẹni tó máa yẹ̀ṣẹ̀ tún gbé síbẹ̀ ní bóyá ń ṣe nìyẹn bóyá kó ṣe rí nìyẹn ẹ máa support ẹ máa tún gbé máa support ẹ kó máa lọ sókè sódà kórúkọ yín máa parun because ilé tẹ̀ ń ra wọlé tẹ̀ ń ṣe ẹni kọ́kọ́ bẹ̀rẹ̀ tẹ̀ ń ṣe ogun yẹn ẹ kàn máa parun orúkọ yín ni èmi sọ̀tọ̀ fún yín èmi mo kàn ní little bit cost ilé náà kí mi ń pẹ́ bẹ̀rẹ̀ sí ní dárúkọ káàkiri but I just want to focus on what I'm saying today because it's for everybody that's why I don't want to mention name it's for everybody gbogbo àwọn táwọn campaign mo ń bá wí everybody tó bá ń campaign tó bá ti ń sọ̀rọ̀ Yorùbá nation ni mo ń bá wí everybody kò yọ anybody lẹ̀ so n fẹ́ kẹ́ mind tó ní ẹ máa wo ntọ́lọ́n bá ti ń lòyìn fún ni kẹ́ dúró sórí mi mọ tẹ́lẹ̀ mi bá ṣe tiẹ̀ ẹ má máa wo tẹ́lẹ̀ mi ṣe mo ti máa ń tẹnu mọ́ ìwọ wà lórí ntọ́lọ́n ni kò máa ṣe yẹn wọ́n ti dúró sórí ẹ̀ ẹni tó bá wà ń dilé ẹ fi lẹ̀ ẹni tó bá wà ń ditọ̀ ẹ fi wọ́n lẹ̀ ẹ dúró sílẹ̀ ntọ́lọ́n ni kò máa ṣe ntọ́lọ́n bá ní kò máa sọ nínú fún ilẹ̀ Yorùbá ibẹ̀ ni kò máa sọ̀rọ̀ kò máa sọ the most of you Yorùbá nation ló gbé yín débi tẹ́ dé yìí tó bá sí Yorùbá nation débi tẹ́ dé gbogbo yín dí Yorùbá nation gbogbo yín ti rówó lẹ ti là ẹni tó bá ní Yorùbá nation làwọn ní gbogbo yín tẹ̀ ń kàpé kó bọ́ síta ta ló mọ̀ yín tẹ́lẹ̀ gbogbo yín ṣebí Yorùbá nation ló jẹ́ kẹ́ ọkọ̀ mọ́ everybody why ta ló mẹ̀mí kan tẹ́lẹ̀ tí ó bá sí Yorùbá nation tí ó bá sí Professor Akintoye tó bẹ̀rẹ̀ sí ní gbélẹ̀ tí Baba Sunday náà gbé sókè ta ló mọ̀ anybody gbogbo wa so ẹ jẹ́ ká máa fi làákàyè sí ibà ẹ máa ń sọ̀rọ̀ ká máa mú lára kúrò sentiment kúrò èrò pọ̀ bí táwa ṣe díẹ̀ lórí màá tún gbé àtàtún mọ̀ ṣe ju ibi táwa ti tarò kó bẹ́yà ti mọ̀ tán yìí àwọn kan tó tún mọ̀ ju àwọn tún jáde àwọn ẹ̀rọ ká support wọn ni but ẹ̀yẹ́ máa ṣọ̀tẹ̀ pé every gbọ́dọ̀ wà látún yín ekú gbọ́dọ̀ gbọ́dọ̀ yín kọjá lọ who are you who are gbogbo yín gan bẹ̀ ṣe wà who are you. ẹ jẹ́ra yín brain o gbogbo lè tẹ́ ń ṣe yẹn rọ́ndọ̀rọ̀dán tẹ́ bá dẹ̀ sọ ṣẹ́rí Yorùbá nation ló jẹ́ kẹ́ mi gbogbo yín kẹ́ ní connection nígbà tẹ wá sí lóyìnbó gbogbo yín gan Nàìjíríà ẹ ní connection ẹ ní contact ẹ lẹ́nìtìn ẹ mọ̀yàn gbogbo yín ẹ mọ̀yàn ìgbà tí Yorùbá nation ìdílé ẹ̀ṣẹ̀ mọ̀yàn so kí ni ẹ̀dẹ̀ tí ó dà pé ó ti ń wọ́ sí gbogbo yín ló ti ń kó sí yín lọ́pọ̀lọ́ tẹ́rù kó bẹ́ẹ̀ ti di something you are nothing Ọlọ́run bó gbé ó lè jọ ẹnu sọ́pọ̀ ẹ̀bùn ni tó bá dé pé òun ló máa gbé ẹ kúrò máa padà dẹni lẹ́lẹ́ ni ẹ ṣáà ti ń rí sample náà mi kàn fẹ́ dá mo sọ pé lèmi ní dárúkọ ẹ máa wo sample rẹ̀ dẹ̀ ọbọ̀lọ́run ṣe ṣe nàbẹ́ẹ̀ rí ni rí bó ṣe ń lọ ni àní tí ò bá ti ṣe tọkàntọkàn lọ máa yó máa járáǹkì ẹ ilé tọ́lọ̀ járáǹkì ẹ ó ń fagídí ṣe lọ́wọ́ báyìí ni àǹtẹ̀yìn náà mọ̀ ni tọ́lọ̀ járáǹkì ẹ ẹ̀bùn tẹ ògo glory tẹ yẹ kẹ́ lómi gbà ó ti misuse ẹ Ọlọ́run gbé fẹ́ lómi I'm not gonna mention name ẹ ló làákàyè ẹ kúrò níbi àfẹ́mí problem tẹ dẹ̀ ní nìyẹn gbogbo ẹni tẹ́ ń campaign mú bá wí tẹ bá rẹ́ lómi tó bá yẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ń campaign ń sẹ̀ kẹfà wọn mọ́ra kẹfà wọn sókè ẹ̀yin máa rò pé bóyá kán wà London yẹn kán máa ṣe rọ́bìṣì lẹ́yìn London yẹn tàdúrà ìwògbò òṣì yẹn tàdúrà sọmọ fẹ́ everybody sọmọ fẹ́ yín náà sọmọ fẹ́ bẹ̀rẹ̀ yẹn rówó ń díẹ̀ kúrò ní rówó náà gbogbo yín ẹ̀ wá nàka sókè gbogbo yín pátá ẹ ṣọ́ra yín o pẹ̀lú gbogbo ràkàtì àtẹ̀ ń sọ lórí kíni ẹ ṣọ́ra yín o
kẹ bá rò pé bí ẹ ti mọ̀ yẹn ti arrive lójú ara yín ẹ tanra yín ẹ gbà mí sọ fún ẹ Ọlọ́run ló rìn pé ìwà Ọlọ́run á yọ àgbọ̀n kúrò lára ẹ ò ní jámọ́ anything kò tọ́lọ́run níṣẹ́jú kan mo ti máa ń sọ fún yín kò tọ́lọ́run níṣẹ́jú kan mo ti ń sọ àwọn fídíò mo ti ń fọgbọ́n wọ́n sọ ìṣàlàyé fún bó ṣe ń lọ fún yín bọ́lọ́run ṣe ń rìnrìn àjò yín rò pé bóyá ẹ̀yin lẹ́ ń rìn tó pẹ́ tí wàá rò pé ti mọ̀yán sìn ẹ fi pẹ́ ti mọ̀ rìn jù nìyẹn ẹ ò mọ anything rárá Ọlọ́run wo máa gbọ̀nyàn báyìí àgbọ̀n dànù ni lọ́wọ́ kan kò ṣe lọ́wọ́ Yorùbá nation tó wà tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí tọ́pọ̀ Ọlọ́run ló ń rìn wọ́n náà wọnú ara ẹ wo gbogbo yẹn wọnú ara yín wò ẹ rí pé bọ́lọ́run ṣe ń rìn yàtọ̀ ni Ọlọ́run á tún gbẹ́ lómi dìde Ọlọ́run á tún gbẹ́ lómi dìde Ọlọ́run á tún gbẹ́ lómi dìde ẹ dẹ̀ ní kíní yẹn ẹni tẹ́yìn bá ti mọ̀ ẹ fẹ́ kẹ́ lómi mọ̀ kó jẹ́ tìrì náà ẹ lè máa introduce ẹni náà kó ẹ fẹ́ jẹ́ kéèyàn ẹ máa rò kó sẹ́ni tó ń bá yín wáyàn kó sẹ́ni tó fẹ́ béèrè kó ẹ information lọ́wọ́ anybody. èmi sọ̀rọ̀ tó fi mi ò gba information ẹni tó bá nù fún mi ò gba information lọ́wọ́ anybody. tí má kàn fẹ́ confam nǹkan tí bá mọ̀ ni. ẹ gbà mí sọ fún yín kò sẹ́ni tó kọ́ ṣẹ́ táwọn gbogbo tá à ń ṣe yìí kẹ má rò pé bàbàrà kan wà ń di ẹ̀ tọ́n fóònù ẹ̀kọ́ náà kó máa sọ̀rọ̀ ní dọ́lọ́ bá ṣe gbé sí ẹnu kó máa jáde bọ́dọ̀ Yorùbá nation ṣe rí nìyẹn dọ́lọ́ bá gbé sí ẹnu máa sọ̀rọ̀ jáde. ẹ̀yin tẹ́yìn wá nítorí position nítorí fame nítorí kẹrin ní viewers yẹn ló pọ̀ jù nù yín náà òun dẹ̀ ní gbogbo yẹn lè ṣe ń jàkulẹ̀ ẹ̀yin tẹ̀dẹ̀ tó ń réwó díẹ̀ ẹ̀yin tẹ̀dẹ̀ fẹ́ jẹ́ kó jẹ́ èmi nìkan mo ń ṣe gbogbo ẹ̀ ló pọ̀ jù nù yín. lọ́kàn á jẹ́ everybody wọ́n nìyẹn Professor Akintoye Sunday Igboho ń ṣe tẹ́lẹ̀ wọ́n lẹ̀ ọ́ tẹ́ bá mọ orísun yín náà yẹn tó bá orísun yín ni Professor Akintoye bàbá Banji Akintoye àti Sunday orísun yín nìyẹn tó bá sáwọn ẹ̀yin ẹ jẹ́ ní tìǹà tó bá sí bàbá yẹn ẹ jẹ́ ní tìǹ ẹ gbà bẹ́ẹ̀ tó ẹ má ba mídíà jẹ́ kẹ má fọ́ọ̀mù kánkọ́ọ̀sì òṣì kan tí ò make sense ẹ free ẹ jẹ́ kí everybody free ẹ free mọ́ra yín tẹ́nìkan bá gùdù ní láyé ẹja support ẹ̀ ní láyé nìyẹn tẹ́nìkan bá gùdù ẹja support ẹ̀ ní láyé ká máa gbéra wa sókè ká máa tira wa sókè ni bóyá kó ṣe lọ nìyẹn bóyá mẹ́fẹ́ jà àkójà àfẹ́mí ní gbogbo ẹ̀ ń gbogbo gbà kí ló ń ṣe yín gan ẹjá ara yín brain o èmi ń sọ lè fún yín ẹlòmíì ò ní pẹ́ńsì Ọlọ́run máa tún járánkẹ̀ ní ṣojú yín láìpẹ́ ẹnìkan Ọlọ́run máa tún járánkẹ̀ lómi bọ̀ kò ń wé mi pé kọ́ lọ́ọ́ máa járánkì àwọn èèyàn tí wọ́n bá tẹ̀ tún wọn láì mí ò láìkì rárá anybody tó bá ti ń pa Yorùbá ní ìfẹ́ kọ́ lọ́ọ́ járánkì tó máa ń ṣe mistake ká máa sọ fún wọn nípa mistake ló ń ṣe ń bíbà ẹ̀ correct ara ẹ̀ bọ̀ tó yẹn bá ti dá lágídí ẹ̀tẹ́ ló máa bá ń bọ̀ bẹ́ẹ̀ ẹ̀tẹ́ ó máa tẹ́ bọ̀ bẹ́ẹ̀ ni ẹ̀ tó bá lágídí ó máa tẹ́ bọ̀ bẹ́ẹ̀ ni ẹ̀ tí ò bá dẹ̀ ń gbọ́ràn ó máa tẹ́ bọ̀ bẹ́ẹ̀ ni kò ń ṣe gbogbo ya kíní kò yẹ gbogbo ya mo lágídí ẹbí mo ṣe mọ̀ wá tó bá mo ṣe mọ̀ wá Ọlọ́run máa gbá ikú ló máa fẹ́ lómi tó mọ̀ wá wá gbé síbẹ̀. bàbá ń jẹ́ òṣìṣẹ́ ní tẹ́lẹ̀ máa fọgbọ́n wọnú sí o ẹni tí tó bá mọ̀ pé Yorùbá nation sóhun kó kúrò ń bẹ̀ ọ̀ bẹ̀yàn ẹ padà máa lọ ṣe ṣóòtẹ́ ṣe rérò ni ṣèbí Yorùbá nation ló jẹ́ kẹ́ rérò àbí wà ní ariwo tí gbogbo wọn ń pa ń sìn ẹ ṣọ́ra yín o mi fẹ́ sọ̀rọ̀ mọ́ kí n máa kàn I don't want to create any enmity rárá mi fẹ́ kí gbogbo akásowọ́pọ̀ ni èmi ò nídìí anybody èmi tó bá ní kóníkà kó máa ṣe tiẹ̀ ní kóníkà kó máa ṣe tiẹ̀ lọ́dọ̀tọ̀ ní but ẹ má máa wo nǹkan tẹ́lómi ń ṣe ẹ filẹ̀ ẹ máa lára nǹkan tẹ́lómi ń ṣe àdúyọ̀ hàn ní tó bá mọ̀ fúnra ẹ̀ kó máa sọ síta lọ that's all àṣà ìbájú campaign fún Yorùbá nation no problem ẹ jẹ́ ń jẹ́ ẹ ń ṣe ẹ má rò pé mi ò mọ ẹ máa sọ fún yín ṣé ní gbogbo nǹkan tó ń ṣe ni pé ẹ bílípẹ̀ ti mọ̀yàn ẹ ti ní contact so nísìnyí irú yín sìn ni àwọn politician máa kó sílá àwọn kan group kan máa kó sílá wọ́n fẹ́ gba Yorùbá nation ẹ wá fẹ́ side track bàbá Akíntóyè gbogbo ẹ bó ṣe ń lọ mọ́ kàn yan díẹ̀ fún yín sìn ni o gbogbo géèmù tẹ́ ń play gbogbo ẹ mọ́ bí tó ń lọ tẹ̀rẹ̀ pé títí ráwọn kan tó tún strong tán lè gbé adé Yorùbá nation tẹ́ ń rò pé bóyá àwọn yẹn gangan ni dìmídìmí gbogbo ẹ mú mọ́ mo sòtọ́ fún gbogbo ẹ mú mọ́ mo sòtọ́ fún gbogbo ẹ mú tó bá dójú ẹ máa tú gbogbo ẹ máa tú yamayama fún yín àwọn tẹ̀lé wọ́n dẹ̀ ń tàn yín dẹ̀ ni wọ́n ń tàn yín wọ́n fẹ́ lò yín wọ́n dẹ̀ máa lò yín ẹ máa rò pé bóyá the right line lẹ́wà ni wàhálà ẹ ti miss road ẹ gbà mí sọ fún yín kò tí ì yá ni
gbogbo géèmù bí tó ń lọ èmi mọ̀ ẹ̀rù pé tí mo yàn lójú ara yín ẹ̀ tí náà kọ́ńtà tọ́pọ́n ẹ̀rù pé ọwọ́ tó ń fún yẹn pé the right ọwọ́ náà fi wọ́n ń tàn yẹn wọ́n fẹ́ lò yín against bàbá ibi tó ń lọ mò ń já yín sí yẹn gbogbo ẹ máa gbọ́nu show mi máa sọ díẹ̀ ibi tó ń lọ tó ń fẹ́ lò yín sí yẹn tẹ́lẹ̀ pé another group wà tó ti ready láti gba Yorùbá nation pé tó tún strong tó lè ṣe kí n lọ ẹ̀yin kàn ń wá kókàn jẹ́ yín true in everything nǹkan tó ń ṣe yín nìyẹn gbogbo ẹ̀yin tẹ́ ń campaign nǹkan tó ń ṣe yín nìyẹn níṣẹ́ ìtẹ́lẹ̀ bá dìde kẹ́ filẹ̀ kẹ́ support ẹ̀ àfi kẹ́ máa bá yẹn máa takò kẹ́ máa ṣe ṣọṣọṣọṣọ kiri náà lẹ́ mọ̀. ìfẹ́ tí n bá ní máa sọ̀rọ̀ mo lè máa bẹ̀rẹ̀ sí ní bíjì máa tú àkàrà sípò jọ mi ò dẹ̀ fẹ́ ṣe yẹn sìn mi à ní ìdẹ gbogbo kọ́kọ́ ní kíní à ní ìdẹ. ẹ jẹ́ kí o gbá sowọ́pọ̀ kò ní ìkájọ ṣe meeting pọ̀ bọ́ má wọ ní tẹ́lómi ṣe kó ní ká kó máa ṣe tiẹ̀ bí ẹ kó ṣe rí nìyẹn. mo ṣe fídíò short mo kàn fẹ́ jẹ́ kí mẹ́sẹ̀gì ràn ní pé gbogbo bó ṣe ń lọ lámọ̀ but ká fi sùúrù ẹ lọ́nà sùúrù ẹni tó bá ní sùúrù ẹni tó bá dẹ̀ lè gbà fọ́ ọ̀gá ẹ̀ tó bá mọ̀ pé ibi tó ń sùn tóun fi débi tóun dé ni Professor Akintoye àti bàbá Sunday Igboho tó rò pé bóyá òun ti wá mọ̀yàn ń sìn òun tún fẹ́ kọjá lẹ́bùrú pé ó lè kọjá wàhálà ọlọ́run àgbẹ̀ wálẹ̀ ẹ gbà mí sọ fún yín ẹ kọ́ kalẹ̀ ó tọ́ mo sọ mí ẹ kọ́ kalẹ̀ tí arrive rárá náà ṣe bí tó ń fún yín ló tó ń fún yín ló náà ló ń jẹ kẹrẹ ṣe ní ẹ já mẹ́nìtì tẹ́lẹ̀ ni gbogbo yóò já mẹ́nìtì náà ṣèbí Yorùbá nation ní gbogbo yín ti ń rówó ń sìn Yorùbá lẹ́yìn gbogbo yín ti ń rówó ẹ ṣọ́ra yín o ẹ ṣọ́ra yín eyín tájá fi ń bọ́ mẹ́ ṣé ló máa fi gé jẹ wàláhì gbogbo yán pẹ́ wà lọ́wọ́ mi ò máa tún yánmọ́yánmọ́ sìn gbogbo á dàrú but èmi ò sí fún kíkì kan dàrú mo fẹ́ kí gbogbo ká so ọ́pọ̀ ni gbogbo yín tẹ̀lé ń ṣe bàjẹ́ nínú Yorùbá nation ẹ jáwọ́ ń bẹ̀ ẹ padà sílé ní tẹ́wà tẹ́lẹ̀. ó dàbọ̀ fọ́nà fídíò yìí mo fẹ́ kẹ́ ẹ pín Jimmy Boy True Talk ló ń sọ̀rọ̀ Jimmy Boy True Talk ẹ pín ẹ share ẹ pín dé anywhere ẹni tó bá lè cut kó máa cut ń bẹ̀. If any of my video, just cut, do it, whatever you want with it. My video is free for everybody. Ẹ ṣé gan.